Please subscribe to Facetv Africa and turn the notification on. Facetv Africa, ẹ jọ̀ọ́, subscribe, hete. Face TV was Swoby. President Buhari ti kú, èmi náà rí kú sí. Ní ẹ̀rí tí ì sí ìpínlẹ̀. Ní èsì Buhari sọ̀rọ̀. I don't know. I don't know. I don't know now. I don't know. What you want, like, what my young friend? Do you have any idea? I want to I am the one in there. Oh, let's look in the go. Wow, never go. Ẹ̀kọ́ ilé ayé, òun ní kéde àti ẹ́. Máa ṣe dáadáa, ìwọ̀n ọ̀tá lè ṣe. Onígbó máa ń gbé tán, káàdé sọ pé lágbájá, pẹ̀lú ayé ń bí kọjá. Èyí ni ó tó ṣe é sílẹ̀. Buhari Inna lillahi wa inna ilayhi raji'un. Ọ̀dọ̀ Ọlọ́run ọba ló ti wá, ibẹ̀ náà ló máa bẹ̀ sí. Ọlọ́run ṣe kú ní sinmi fún. Kódà rẹ gbogbo fámìlì ẹ̀ lójú, kọ́rọ̀ Nàìjíríà lójú. Wọ́n ti fi ilé ayé sílẹ̀ kẹ́sàwé lé. Ẹ̀yin tó bá ṣẹ̀, àsìkò tí kókè ẹ̀ṣà foríjì, kò lẹ́ni tó ṣẹ̀, àti àwọn ìpàlà ọ̀hún ti lọ. Àtàwọn tó ṣẹ̀, àtòun tó ṣẹ̀ wá. Àjábọ̀ fẹ́lẹ́ tó mọ́lẹ̀ ọlọ́run ọba níjọ́ kan. Ṣé bàbá ṣé Buhari? Ìjọba ẹ̀ lákòókò, òun
war against indiscipline. Olómùwá Adékèlé o, Arójú Aránà, òun àti ìyá ẹ̀kọ́ Babátúndé. Ayé ológun, wọ́n ṣe wọ́n ọ̀tá lè ṣe. Àwọn méjèèjì báyìí, wọ́n ti lọ bá ọlọ́run wọn. Wọ́n tún ní second opportunity láti ṣe lórí Nàìjíríà lẹ́lẹ́kejì. Ìyẹn láyé alágbádá. Ó ṣọdún mẹ́rin yẹn kọ́kọ́. Ó ṣe mẹ́rin lẹ́lẹ́kejì. Ó kàn tó Buhari. Gbogbo ọmọ Nàìjíríà gidi, gbogbo ọmọ Mùsùlùmí. Àkó alábẹ́ ẹ̀kọ́. Ẹ̀kọ́ pàtàkì. Nínú olórí wa ní Nàìjíríà, wọ́n mọ̀ ọ́dún Buhari. Òótọ́ ọlọ́run ọba dà á lágbà. Adúgbò fọ́ ọlọ́run. Ọlọ́run ọba ṣe é. Ọ̀rọ̀ tí mo ń sọ lọ. Títí mo wá rú sí ìyá ọmọ tọmọra. Bìbí àti ìwà tí nìyà lámúnáṣíra. Fíìsì kọ́ ní ìyá ọmọ tọmọra. Òkìrá kọ́ra aláwọ̀ àgbà. Ìtọ́ àìná kalẹ̀ ká sọ̀rọ̀. Wọ́n kàbẹ́ mi tó ń bẹ láyé. Wọ́n wá kankúrú wà láwù. Wọ́n kà yẹn fẹ́ mi tó ti lọ. Wọ́n fi rán ara wa létí. Dàbí ọba bá gbélé ayé ṣe máa bá fẹ́ máa bá kọ̀. Ọjọ́ kan là ń jòyìn. Ọjọ́ kan là ń jàdò. Ọjọ́ kan là ń sùn sílẹ̀. A fi wọra bí aṣọ. Bó o bá fẹ́ bọ̀ ọkọ̀ ọjọ́ ọkọ̀ ìwọ gangan. Àtẹ̀bí tí mo ń sọ̀rọ̀. Àjọ lọ́hùn ní ìbẹ̀rẹ̀ ọjọ́ bá ti yá. Ṣùgbọ́n bí ọ̀bá yìí ti yá. Àmọ́ ẹ̀dá yá lọ́run lórílẹ̀. Kákọ̀ọ́rọ́ ní wípé ìjọ ọjọ́ kan máa yá. Gbogbo wa lẹ́lẹ́kẹ̀ẹ́jì Buhari. Ìjọba yà lọ́mọ Nàìjà. Láti gbé Muhammadu ní Buhari wọlé. Ó dẹ̀ ṣe wọn tó lè ṣe o, ọdún mẹ́jọ lẹ́lẹ́kẹ̀ẹ́jì.
Buhari rèlè, Buhari rèlè. Ó ti ṣe bá tiẹ̀ ní Nàìjíríà. Buhari rèlè. Kí wọ́n náà rà ó. Buhari rèlè. Ibi tó lọ yẹn, gbogbo wa lọ lọ́gbọ́lẹ́, kò sẹ́ni tí ò ní lọ. Buhari rèlè. Ìwà ni náà ṣàṣe dáadáa. Ṣé wọn tó lè ṣe? Ká lè rí òun sọ. Buhari rèlè. Ọmọ ilé ayé mọ́ra, kò sí ojú òkè tán. Olùṣe ìfàhánì, ìgbàlá àfàhákì, àhàtù, sàmádù, láyé mi ti wá padà. Ẹ má wà ní ayé yín wáyà, bí tí láyé yìí ẹ̀rí. Wọ́n kàn lọ́pọ̀ tí ní jì yìí, ó fi sọ̀rọ̀ bí èèyàn nípa ilé ayé. Òkú ìpapọ̀ mọ́ ìyàwó, ṣùgbọ́n ní tó lọ àgbàlagbà ni, ó dẹ̀ ṣe dáadáa. Ó yẹ ká celebrate ẹ̀. President ti pàṣẹ, onígbàgbọ́ flag wálẹ̀ nítorí Buhari. Bàbá wa ní sínú ìbádùn, bẹ́ẹ̀ ẹgbẹ́ wọ́n lọ. Please subscribe to FaceTv Africa and turn the notification on. FaceTv Africa, ẹ jọ̀ọ́ ẹ subscribe, hete. Face TV was Swoby.